kullu nafsin za'iqatul maut. Kò sí ẹ̀mí tó wà ní ayé tọ́lọ́run dá sílé ayé tí kò ní tọ́kú wò lọ́jọ́ kan. Gbogbo wa pátápátá náà ni a dágbádá kú. A kàn máa ń bẹ lọ́hùn wípé kí Ọlọ́run jẹ́ kí ẹ̀mí ó jìnnà síra wọn, ká dẹ̀ pẹ́ lórílẹ̀ ká lè rí dáadáa ṣe. Bàbá wa gbajúgbajà oníwàásí òní, ẹni ayé mọ̀ ọ́n kàwé, olódodo òní, kìnìún akọni ènìyàn tọ́lọ́run ọba ń wà pẹ̀lú rẹ̀, tí orúkọ wọn jẹ́ Fọdílátù Sheikh Alhaj Muhyiddin Ajani Bello, tí a túmọ̀ sí Allahu Muhyi. Wọ́n jáde láyé ní èní 6th of December 2024. Báyìí náà ni ètò jánásà wọn yẹn, ètò ìsìnkú báyìí ni ó ṣe lọ. Ká farabalẹ̀, káwa náà wò. Ọlọ́run bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rere, kó dẹ̀ bá wa gbà wọ́n lẹ́rú. Kó ṣàánú àwa tá a kù náà, kó jẹ́ kẹ́mi ó jìnnà síra wọn. Ẹ jẹ́ ká wo bí ètò ìsìnkú náà ṣe lọ. Bismillah. You are going this way. You are going this way. Go there, John. I'm asking you to go. Oh yeah, Jare. Oh yeah. Oh yeah. Go there. Oh yeah, oh yeah. Oh Wọ́n ní lọ. Gently. No. Ara o, ibi la máa gbà. Officer, we are going this way. Officer. This way. Hey, chase this guy away, John. Ó yá. Ó ti dẹ̀gbẹ́. Ẹni ṣó. Bàbá ẹ kúrò láàrin. Ẹwẹ̀ yín. Ẹni ṣó. Hey, officer. Don't push me. Oh yeah. When I clear this place. Taking him home. Hey! Alhaji! Ẹ ṣe gan tẹ́ nǹkan ti sí wa, má gbàgbé Kullu nafsin za'iqatul maut. Kò sí ẹ̀mí tó wà ní ayé tọ́lọ́run dá sílé ayé tí kò ní tọ́kú wò lọ́jọ́ kan. Gbogbo wa pátápátá náà ni
Ibi la máa gbé wọn sí. Tí orúkọ ń lọ fìdílà tó Sheikh Alhaj Muhammad Adamu Wali tí sí ọ̀rọ̀ This place, hello. Wọ́n máa jí ìwọ́n fẹ́ tọ́ mi. First person. It's okay like this. It's okay like this. It's okay. Ẹ̀sùn sẹ́yìn kan lè kírun. Ibo ni tó gbẹgbó? Ṣèlú ló ṣe ń ṣàlùmọ́ kí ni? Bàbá ìlú ọ̀sán máa kí ni? Àwọn dà. Ibo máìkì wà. Ibo máìkì wà. Ibo máìkì. ètò ìsìnkú náà ṣe lọ láti bí ọlọ́run ọgbà lọ tó bá wà foríjì tó bá wà pẹ̀lú sí kí ló wà tí a ṣètò check it out. bẹ́ẹ̀ ni kó ara fẹ́ra kó Bẹ́ẹ̀ rẹ̀ má jẹ́ pẹ́ sí ilé ìṣòro. ẹ̀ṣẹ̀gun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti sọ ọmọdé àti subscribe sí àkọ́ọ̀tì ìṣègùn ọ̀dàbọ̀. Ìkọ̀tì náà sí
ẹjọ́. This is for record purpose. Téèyàn kan bá ti kì sí lẹ́yìn àwọn à ń lọnu lé ni kò sí ọ̀kan mọ́. Ambulance báwo ambulance máa wọ bí. ẹjọ́ ẹ̀sà ẹ ṣe sùúrù ẹ̀sà náà ṣùgbọ́n ẹ̀sà ṣe ká máa gbé wọn bọ̀ óyá ẹ̀kọ́ náà àwọn tó bá bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ ká lọ óyá ẹ̀kọ́ mi kọ́lọ̀ ẹ̀kọ́ mi kọ́lọ̀ óyá ẹni ṣó Move. Oya ti wọ́. Oya kíní ẹ ti wọ́ ó ti kọ́ nǹkan bẹ̀ yẹn. Lẹ́tà la no wait. No tó yàrá jù. Oya ẹnìṣó. Àájì ẹja lọ. Ẹnìṣó. Ẹ̀pọ̀ lọ́nà bẹ́ẹ̀ yẹn. Bẹ́ẹ̀ni. Oya, ẹ má move. Calm down. Oya. Church, ẹ ṣí gate yẹn. Ẹ ṣí gate. Ta ló wà bẹ́ẹ̀? Ta ló wà bẹ́ẹ̀? Ẹ ṣí gate. Open the gate. Hey, open the gate. Open the gate. Wait up. Why is starting on? Stop. Where is that man?
Now he can make you slap me, Abi. My shop. My shop. Slap me. No problem, no problem. No problem. Hold it down. Oh yeah. Everybody should stop. Edro, can't do. Oh yeah, Edro. Wait. Hello. Edro. Kadwana. Ava Mahmoud, Kadwana. Sorry, baba ìwà bẹ́ẹ̀
Pakoda. Wọ́n bẹ́ẹ̀ bò kúta ṣe ní o. Wọ́n bẹ̀ fọ́yàn lórí. Láìdí wọn bò. Ẹ̀pá. No, mo bọ̀. Ẹjọ́ wà lọ́wọ́ mi. Ìwàlẹ́ wà lọ́wọ́ mi. Ó yà fún Ọlọ́run ọba ṣàwọn ẹ̀rọ nígbà àwọn ẹrú tó bá wà foríjì lọ́wọ́ wá sí ọba tí a ṣe Ẹ̀fà Jabib. Ẹ fún wọn, Ẹ̀fà Jabib. Lọ́fíńdà ìgbà lọ́fíńdà ẹ̀. Kí ni ìtura yìí? ẹ ṣe gan tẹ́lẹ̀ ti ṣe mẹ́wàá ní sí ẹ̀yìn tó wà ní Títẹ̀ ní ẹjọ́. olódodo mi ìmọ̀lẹ́ àkọọ́lù tí orúkọ wọn jẹ́ fún láti ṣe Wọ́n ló ní akọ. Alhaji Ajani Bello túmọ̀ sí ibi
síta léyìn ní dúró sí wọn. ẹ má gbà bẹ́ẹ̀ It's okay. Ó ti pé. ẹ máa mọ́kúta ẹ wá ẹ̀yìn tẹ́wàá bẹ̀ yẹn. díẹ̀ o. Ẹjọba amúdèrè kí. Ẹgbà. Gbogbo nafsi da ìkọ̀tún kò sí ẹ̀mí tó wà ní ayé lọ́wọ́ ìdá ẹ má da ẹ̀pẹ̀ sí wa lára àwọn àlẹ́ da ẹ̀pẹ̀ sí lára. Ibẹ̀ yẹn máa ya ni. Ẹ máa dálẹ̀. Ẹgbẹ́sẹ̀. Ẹ máa dálẹ̀ báyìí. Àmá díẹ̀. Ẹ̀gbọ́n díẹ̀. Ẹ̀sùn sáyẹ̀ kalẹ̀ kúrì. Àdìbìdáwà ẹ fòkúta kan gáàdì eléyìí tó ń yà yìí. Díẹ̀ asali. Ẹ ṣe sùúrù. Ṣé wọ́n fẹ́ gbà ẹ bọ́ sílẹ̀? Ẹ má jù ẹ dá ẹ pẹ̀ sáwọn èèyàn lára. Kò já báyìí. Àwọn èèyàn wà bẹ́ẹ̀ náà. Èèyàn wà bẹ́ẹ̀. Wọ́n ṣàǹsọ́ bẹ́ẹ̀ lọ sí. Ẹ wo bí àwọn ìgbà wà tó sí bọ̀wá ẹ ṣe sùúrù ẹgbẹ́ tó sọ fún Àwọn èèyàn ń jẹ ẹ̀rọ.
ṣàánú wọn tó bá wọn lọ tó bá Tọ́lá bẹ́ẹ̀ bu yẹ̀pẹ̀ lọ ẹ̀yìn bẹ̀ yẹn ṣébi ní iyẹ̀pẹ̀ wà ń bí dẹ̀bẹ̀ bu wọ́n náà bẹ́ẹ̀ bu yẹ̀pẹ̀ sí yẹ̀pẹ̀ wà ń bí ẹ lọ bẹ̀ yẹn sí yẹ̀pẹ̀ wà ń bí 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 iyẹ̀pẹ̀ ní ká pọ̀ bí jàre. gbogbo nafsin ìkọ̀tún náà kò sí ẹ̀mí tó wà ní ayé Ọlọ́run bá sí ayé tí kò ní tọ́kùn rẹ̀ tó gbogbo wa pátápátá náà ní ara ìgbàgbọ́ àkọ́mọ́ oúnjẹ lóhùn àti ọlọ́run tó ní ojú ìsìn pẹ̀lú orílẹ̀ bí ètò ìsìnkú náà ṣe lọ ní gbogbo wa ti rí yìí. A bẹ̀ Ọlọ́run ọba tó láyé tó lọ́run kó ṣàánú wọn, kó gbà wọ́n lẹ́rú, kó bá wa foríjì wọn, kó bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rẹ̀. Àwa tí a ṣẹ́kù tá wà láyé, Ọlọ́run kó fi kú rẹ̀ pa gbogbo wa o, kó jẹ́ kí ọjọ́ ó jìnnà síra wọn. Ọlọ́run gba àdúrà wa. A kú ara fẹ́ra kù o, gbogbo wa pátápátá. A kú lédè ẹni rẹ̀.
Ọlọ́run bá wa kẹ́ wọn. Ẹ ṣé gan tẹ́ ń tẹ́tí sí wa. Ẹ má gbàgbé láti subscribe sí Àkọ́ọ̀ TV. Ẹ ṣé gan, ó dàbọ̀.